ẹ jẹ́ kí n kọ́kọ́ yọ̀ǹda iṣẹ́ yìí fún wa. Iṣẹ́ yìí kí la lè porúkọ ẹ̀, ìwẹ̀ odò ni o, ṣùgbọ́n bí iṣẹ́ ṣe máa ń ṣiṣẹ́, ó ń ṣiṣẹ́ ìtúwọ́, ó ń ṣiṣẹ́ ẹ̀bẹ̀, ó ń ṣiṣẹ́ ìyọnu, ó ń ṣiṣẹ́ kọ́nù, ó ṣí kọ́nù là. Ẹni tọ́nà ti dímọ́ tipẹ́tipẹ́, ẹ lọ ṣe fún. Tẹ bá rọ́mọ oníṣẹ́ orí afẹ́fẹ́ tó complain pé wo àwọn client àwọn CL wọ́n blọ́ọ̀kù mi ni, wọ́n ń ṣe kinní kan ni, tán kàn tí jẹ́ pé wọ́n ti mú CL kò trust ẹ rí bí kí ó ṣàmà doubt ẹ, tọ́nà òṣì tọ́nà òla. Ẹ ṣiṣẹ́ yìí kẹ́ wá fún mi lábọ̀. Kí ni nǹkan tá a lọ wá? A lọ wá ẹyẹ òǹbẹ̀, ẹyọ̀kan. A wá lọ ra obì aláwẹ́ mẹ́ta, ẹyọ̀kan, ìbá jẹ́ funfun ìbá jẹ́ pupa, kó ṣáà ti jẹ́ olójú mẹ́ta, ẹyọ̀kan. A wá lọ wá ìtẹ́ ẹyẹ ẹ̀gà tó bá jábọ́ sílẹ̀ ẹlẹ̀ fúnra ẹ̀, òun la fi ṣe kàìnkàìn. A lọ mú un bá ṣe máa ṣe nìyí. 07031 31 26 57 or 07031 83 45 83 òun nọ́mbà méjèèjì tí ò yí padà. Ẹni ọ̀dà nọ́mbà tẹ́ bá rí lórí social media èmi kọ́ o. A mú obì yẹn, a là á jẹ́ awẹ́ mẹ́ta, a wá mú awẹ́ méjì inú ẹ̀, a wá jù sínú odó àbí ojú ọlọ tá a ti fẹ́ gún ọṣẹ yìí. A wá mú ẹyẹ òǹbẹ̀ ẹyọ̀kan, a fi sí, a wá mú èpo ọ̀bọ̀ díẹ̀ níwọ̀nba, a fi sí, a wá gún mẹ́tẹ̀ẹ̀ta, a gún papọ̀ dáadáa. Ìyẹ́ obì awẹ́ méjì, ẹyẹ òǹbẹ̀ kan àti èpo ọ̀bọ̀ díẹ̀. Àwọn nǹkan tá a fẹ́ gún nìyẹn o. Ṣé rí awẹ́ obì ẹyọ̀kan tó ṣẹ́kù yẹ, jọ̀ọ́ bá mi kíìpù ẹ̀ dáadáa. Kíìpù ẹ̀ dáadáa o, torí tó bá wẹ ọṣẹ yìí tán, èṣù gbúdọ̀ ṣe èèyàn kan wá sọ pé bàbá ìjọ mi obì awẹ́ kan tó kù yẹ mi ò mọ ibi tí mo fi sí, bí ewúrẹ́ ló tiẹ̀ gbé ni, bóyá kinní kan ló tiẹ̀ gbé ni. Jọ̀ọ́ kíìpù ẹ̀ dáadáa o. Àwọn bàbá wọn tẹ mọ́ wa létí dáadáa ń bẹ̀. Tèmi dẹ́ ti ń ṣe fún yàn àbí tí mo rẹ̀ ní báyàn ṣe, mo ní tẹ mọ́ wọn létí náà nìyẹn. Torí àwọn bá kọ sínú ẹ̀ pé tẹ́ni yẹn bá wẹ ọṣẹ tán tí ò bá rí obì awẹ́ kan yẹ, bí a bí oṣù mẹ́ta lójú àfipọ́n onítọ̀hún tá máa dùn ni o. Bá ṣe máa ṣe nìyí, a gún àwọn nǹkan yẹn, a gún papọ̀ mọ́ṣẹ́ ìwẹ̀ kan. A wá kó ọṣẹ, a fomi sí, a wá kó ọṣẹ, a wá kó sórí ìtẹ́ ẹyẹ ẹ̀gà tá a rí tá a mú lẹ́lẹ̀. A wá kó lọ sódò, a lọ wẹ ọṣẹ yẹn. Ṣẹ́ǹdé, a kọ̀bú síbi tómi ti ń ṣàn bọ̀, a kẹ́yìn síbi tómi ń ṣàn lọ. A wá ṣàdúrà sí dáadáa bá a ṣe ń fẹ́. Tá a bá ti wá wẹ ọṣẹ yẹn, kẹ́yìn tá a fi ṣe kankan yẹn, a jù sódò. Ṣé tá a bá ti wá jáde nínú odò, ká tó jáde nínú odò yẹn kó tó di pé a wọ aṣọ wa, a wá mú obì aláwẹ́ kan tó kù yẹn, a wá jù sẹ́nu. Tá a fi wẹ ìwẹ̀ yẹn tán, tá a fi jẹ obì yẹn, tá a fi gbé mì, a gbúdọ̀ bẹ́ẹ̀ dáadáa yìí kankan sọ̀rọ̀. Ẹ lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Tested confirm ni. Ó dájú ṣùgbọ́n Olódùmarè dájú jùlọ. Àlàyé ẹ̀ mo ṣàlàyé ẹ̀ dáadáa o, kò sí nǹkan tó rújú nú ẹ̀. So torí ẹ̀yin oníbèrè, tá a bá ti ń lọ sódò, ẹ mú obì awẹ́ kan tó kù yẹn, ẹ mú dání. Tó bá ti wẹ ọṣẹ tán tó ju kankan ẹ̀ sódò kó tó di kó wọṣọ, wàá dẹ̀ mú obì awẹ́ kan tó kù yẹn, ò tí ní béèyàn kankan sọ̀rọ̀. Tó bá ti lè bẹ̀rẹ̀ ìwẹ̀ yẹn, ò ní béèyàn kankan sọ̀rọ̀ mọ́ tó fi wẹ̀ tán. Tó bá ti wẹ̀ tán kó tó di kó béèyàn sọ̀rọ̀, wàá kọ́ mú obì awẹ́ kan tó kù yẹn, wàá jù sẹ́nu, wàá jẹ. Tó bá ti gbé mì tán, táwọn èèyàn bá ń kí ẹ, o lè dá wọn lóhùn. Bí fóònù ẹ ti ń rìn dé tójú ti ń kẹ, o lè sáré lọ́mú kó receive kọ́ ẹ. Ṣùgbọ́n jẹ obì yẹn tán, má wẹ ọṣẹ yẹn tán kó wá pè mí pé bàbá ìgbà tí mo ti ẹ̀ ń wọṣẹ lọ́wọ́ bí odò ló ṣàn tó gbé obì yẹn lọ, mi ò mọ̀ ń pa ẹ o. Bàbá bí àgbà tí mò ń gún ọṣẹ lọ́wọ́ ni àpò mi ló ń jò tó jábọ́ lójú ọ̀nà, mi ò mọ̀ ń pa ẹ o. Olódùmarè wà pẹ̀lú wa. Nọ́mbà mi ò yí padà 07031 31 26 57 or 07031 83 45 83. Àdúrà wọ́n gbà. Mò ń bọ̀.